APC ó borí ìbò ìjọba ìbílẹ̀ 5 nínú 6 tó máa wáyé ní Abuja. Wọ́n mọ̀ tó borí ní Rivers àti Kano. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó mọ̀ ti borí níjọba ìbílẹ̀ 5 nínú ìjọba ìbílẹ̀ 6 tó wà ní Federal Capital Territory nílùú Abuja tó jẹ́ olú-ìlú Nàìjíríà. Àtíkù Abubakar àti Peter Obi àti àwọn èèkàn míì láwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ti sọ̀rọ̀ sókè pé èyí kò dára tó nítorí ohun tó ṣẹlẹ̀ lásìkò ìdìbò náà ń fa ètò ìjọba àwarawa ń fà á sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Àjọ elétò ìdìbò INEC ó ti wá kéde èsì ìdìbò alága àti kánsẹ́lọ̀ tó máa wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 21 oṣù kejì yìí nílùú Àbújá. Àwọn èsì ìdìbò náà tó máa wáyé ní ìjọba ìbílẹ̀ 6 tó wà l'Àbújá ń làwọn èèyàn ti rí wò lórí ìtàkùn ayélujára IREF lẹ́yìn tí ètò ìdìbò náà tó máa wáyé tán. Àkíyèsí tí a ṣe ni pé ọ̀pọ̀ olùdìbò ó ní kò jáde láti kópa nínú ètò ìdìbò náà. Èyí ni ètò ìdìbò àkọ́kọ́ tí àjọ INEC yóò máa ṣe agbátẹrù rẹ̀ lẹ́yìn àtúnṣe òfin ètò ìdìbò Nàìjíríà tí ilé ìgbìmọ̀ aṣòfin máa ṣe, èyí tó fa wuyewuye. Ọjọ́rú ọjọ́ 18 ọ̀sẹ̀ tó máa kọjá yìí òun náà ni ààrẹ Bọ́lá Tinubu ló máa buwọ́lu òfin náà lẹ́yìn tí ilé aṣòfin méjèèjì tí wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ tán. Ètò ìdìbò yìí òun tún ni ẹlẹ́kejì tí alága àjọ INEC tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ọ̀jọ̀gbọ́n Joas Amupitan tí yóò ṣe agbátẹrù rẹ̀ lẹ́yìn tó dé ipò ní ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2025 tó kọjá. Ètò ìdìbò tó kọ́kọ́ ṣe ó ní ìbò gómìnà ìpínlẹ̀ Anambra tó máa wáyé ní oṣù kọkànlá ọdún tó kọjá. Wọ̀nyí ń làwọn èsì ìdìbò alága àti kánsẹ́lọ̀ tó wáyé nílùú Àbújá. Olùdíje ẹgbẹ́ òṣèlú PDP Mohammed Kazeem òun ló wọlé ìbò alága ìjọba ìbílẹ̀ Gwangwalada. Ọ̀gá àgbà INEC Philip Ekpen ló máa kéde èsì ìbò náà ní ọjọ́ àìkú ọjọ́ 22 oṣù kejì yìí. Ọ̀gá àgbà INEC ó ní Kazeem máa rí ìbò 22,165 nígbà tí alátakò rẹ̀ Yàyà Shehu olùdíje ẹgbẹ́ òṣèlú APC tó máa rí ìbò 17,788. Àjọ INEC wá sọ pé èèyàn 207,577 ìmọ̀ ló máa fi orúkọ sílẹ̀ fún ètò ìdìbò náà ní ìjọba ìbílẹ̀ Gwangwalada, àmọ́ 46,294 péré ló lọ sí ibùdó ìdìbò láti forúkọ sílẹ̀ ní ọjọ́ ìdìbò. Èsì ìbò náà rèé: ẹgbẹ́ A ó ní 151, ẹgbẹ́ AA ó ní 116, ẹgbẹ́ ADC ó ní 1,366, ADP ó ní 128, APC ó ní 17,788, APGA ó ní 1,687, APM ó ní 24, NNPP ó ní 175, ẹgbẹ́ òṣèlú PDP ó ní 22,165, ẹgbẹ́ SDP ó ní 432, YPP ó ní 158. Iye ìbò tí wọ́n kà ó jẹ́ 43,960. Ìbò tí wọ́n ò kà ó jẹ́ 1,521. Àjọ INEC máa kéde Christopher Maikalangu olùdíje All Progressives Congress gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìbò alága ìjọba ìbílẹ̀ Abuja Municipal Council. Andrew Abwe ní máa kó èsì ìbò ìjọba ìbílẹ̀ náà ìmọ̀ ló máa kó jọ o. Joshua Ishagu olùdíje ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní àjọ INEC mọ̀ tún kéde wípé máa wọlé ìbò alága ìjọba ìbílẹ̀ Buhari Ìṣàkúrí ìbò 18,466, èyí tó fi la àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú yòókù mọ́lẹ̀ nínú ètò ìdìbò náà. Ọ̀gá àgbà INEC ọ̀jọ̀gbọ́n Mohammed Nurudeen ìmọ̀ ló máa kéde èsì ìbò náà ní ọjọ́ àìkú. Daniel Nuhu olùdíje All Progressives Congress ló máa wọlé ìbò alága ìjọba ìbílẹ̀ Kwali. Àjọ INEC
ó mà sọ pé ìbò 16,656 òní Nuhu omar ló mà rí tó fi la àwọn alátakò rẹ̀ mọ́lẹ̀. Haruna Pai olùdíje ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó ṣe ipò kejì ó mà rí ìbò 8,467. Umaru Abdullahi tí ń ṣe olùdíje ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó mà ló mà wọlé ìbò alága ìjọba ìbílẹ̀ Abaji. INEC kéde wípé ìbò 15,535 ó ní Abdullahi mà rí èyí tó gbé wọlé ìbò náà. A ó máa mú ìròyìn lórí èsì ìbò yòókù wá fún yín tó bá ti tẹ̀ wá lọ́wọ́. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti ń rí àmín.